إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àkí gbogbo mùsùlùmí ibikíbi tí ẹ bá ti ń gbọ́ wa. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ èdè Lárúbáwá tí à ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀. So ibi tí a dé ibẹ̀ náà ni Fi'lul Mithal al-Ya'i tí a sì sọ pé ó pín sí méjì. So àwa ń pín alákọ̀ọ́kọ́ àti sí àwọn af'alul madiyya àti ṣe wọ́n tán. So inshallah lónìí ibi tá ti bẹ̀rẹ̀ náà ni af'alul mudari'iyya, àwọn ọ̀rọ̀ ìṣe tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ àbí tí a máa padà ṣe. Bí Lárúbáwá ṣe máa ń sọ tí àwọn olóyìnbó ń pè ní future tense, present tense or future tense. So òní yí báyìí sí. So tó bá rí bí a lọ sí ojú pátákó àti débẹ̀. So a ní láti pa àwọn nǹkan tí a ti kọ tẹ́lẹ̀ rẹ̀ ká fi lè kọ iṣẹ́ tuntun. Náà a fẹ́ mú fi'lu mudari ọkùnrin kan tí kò sí bí báyìí wá. A kọ́kọ́ lọ mú fi'lu madi ọkùnrin kan tí sì ń báyìí wá. Náà ni yaqiza. Àti mú dé. Iṣẹ́ méjì láti lára fi'lu madi kó tó di fi'lu mudari. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ a lọ sínú huruful mudawwara tó ń tọ́ka sí ọkùnrin kan tí ó sì ń bí báyìí. Náà ni ya. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì tí a fún mudawwara tí wọ́n tọ́ fi'lu madi yóò fún fáwìlì fi'li ẹ̀ ní sukun. Àdébí abá fàtíà àgbàdà náà fún sukun. Bákan náà ìparí fi'lu mudari ló máa ní máa ń gba àdébí abá fàtíà àgbàdà náà fún dòwò. Tàbá dà pọ̀ yóò wá di yaqizu. Báàbù fa'ila yaf'alu ló bá wá tó túmọ̀ sí pé a fún ainul fi'li rẹ̀ ní fatiha. Adórí ainul fi'li àbá kẹsọ̀ àgbàdà náà fún fatiha. Tàbá dà pọ̀ yóò wá di yaqizu. Yaiqazu yóò wá di yaiqazu. So ọkùnrin kan tí ó sì ń bí ó ń jí lọ́wọ́lọ́wọ́ bí wọ́n padà jí. So yaiqazu bẹ́ẹ̀ ti sọ nìyẹn. So ní ìsìn báyìí lára nǹkan tí ẹ̀kọ́ yìí ó kọ́ wa ó ní pé tá a bá rí tán kọ́lẹ̀ báyìí. So tí yẹn sì tí wọn àdẹ̀ bá wa wọ̀. So a gbọ́dọ̀ ní agbára láti lè fi àwọn ẹ̀wọ̀ orí ẹ̀yẹn sí ní ẹnu. Tẹ́nìkan bá dẹ̀ kọ́ báyìí tó fi hàn wá tó ní ká bò ń wọ̀ ní ẹ̀wọ̀, a máa lágbára láti máa wọ̀ ní ẹ̀wọ̀ tí ó tọ́ sí inshallah. So sọ́ọ̀fù là ń ṣe yìí tí a bá dénú nahwu inshallah a tún máa fẹ́ lójú. So èdè Lárúbáwá jẹ́ èdè tó dára gan tí ó sì rọrùn láti gbọ́ pẹ̀lú yọ̀ǹda Allah. So yẹ ìkọlù ọkùnrin kan tí
kò sí níbí báyìí ó ń jí lọ́wọ́lọ́wọ́ àbí máa padà jí. Tọ́ a fẹ́ mọ̀ fún ìlú mọ̀dọ́rí àwọn òpin méjì tí wọ́n sì ń bẹ̀ wá iṣẹ́ méjì láti iṣẹ́ alákọ̀ọ́kọ́. A lọ mú fún ìlú mọ̀dọ́rí ọkùnrin kan tí ó sì ń bẹ̀ wá ó náà ní yaikod àti mọ̀dé. Iṣẹ́ lẹ́ẹ̀kejì á lọ sínú àlọ́ láti tẹ̀síìdù fìlà fún àlìlù mọ̀dọ́rí yíyá tó ń tọ́ka sí ènìyàn méjì alif nù. Alif nù nìyẹn tó máa ń ṣe ní fatiha. Aráàfì tó bá dé bá ní yóò fún ní fatiha náà. Adóráàfì tó lè bá a bá dómà àgbàdànù á fún fatiha. Bá a dà pọ̀ yóò di yẹ ìkọ̀dọ̀ ni. Àmì méjì ń jí lọ́wọ́ àbí wọ́n padà jí. Àwọn ọkùnrin méjì tí wọ́n sì ń báyìí wọ́n ń jí lọ́wọ́lọ́wọ́ àbí wọ́n padà jí. So bàbá ti ń tún yẹn tó bá di pa fẹ́ lò nú ọ̀rọ̀ a máa mọ bí a ṣe lò bẹ́ẹ̀ inshallah. Lẹ́yìn tó bá di pé àti ìmọ̀ ẹ̀ ti ń sarajọ mọ́ra wọn so a máa lè sùn lábáwá pọ̀ pẹ̀lú yọ̀ǹda Allah. So bákan náà lẹ́ẹ̀kejì a fẹ́ mú fún ìlú mọ̀dọ́rí àwọn ọkùnrin tí wọ́n pọ̀ tí wọ́n sì ń bẹ̀ wá iṣẹ́ méjì láti iṣẹ́ alákọ̀ọ́kọ́. A lọ mú fún ìlú mọ̀dọ́rí ọkùnrin tí ó sì ń bẹ̀ wá àti mọ̀dé yẹ ìkọ̀dù. Iṣẹ́ lẹ́ẹ̀kejì á lọ sínú الأدوات التي تزيد في الأفعال المضارعية tó ń tọ́ka sí àwọn ọkùnrin tó pọ̀ ó náà ní wọ́ọ̀nù àti wọ́ọ̀nù ní ọ̀rọ̀ tó bá iṣẹ́ ní dómà láàfin tó bá dé wálé fún dómà náà débi àbá dómà tó bá rí bẹ́ẹ̀ àfi ilẹ̀ bẹ́ẹ̀ bàbá á dà á pọ̀ yóò adìyẹ ìkọ́sù náà àwọn ọkùnrin tí wọ́n pọ̀ tí wọ́n sì bí báyìí wọ́n ń tají lọ́wọ́lọ́wọ́ àbí wọ́n padà tají. A fẹ́ mú fún ìlú mọ̀dọ́rí obìnrin kan tí kò sì bí báyìí wá. A kọ́kọ́ lọ mú fún ìlú máàdì ọkùnrin kan tí ó sì bí báyìí wá ó náà ní yẹ́kìzọ̀ àti mọ̀dé. Iṣẹ́ méjì láti lára fún ìlú máàdì kó tó lè di fún ìlú mọ̀dọ́rí. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ á lọ sínú huruful mudawwara tó ń tọ́ka sí obìnrin kan tí ó sì ń bẹ̀ ó náà ní ta. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì tí a fún mùdáwà ti wọlé tó fẹ́ ló máa dín yóò fún fáwọlì fílẹ̀ ẹni sunkún lórí fáwọlì fílẹ̀ àbápá tí a gbọ́dọ̀ rà fún sunkún bákan náà ìparí fílù mọ̀dọ́rí dómà ni máa ń gbà àdébí afá tí a gbọ́dọ̀ rà fún dómà tó tàbá dà pọ̀ yóò á di táyé gíìzù. So báàbù fáìlà yaf'alu ni ó bá wá tó túmọ̀ sí pé a fún àínú lè fi'li wà ní fatiha gbàdá débi abakẹ́sọ̀ agbàdàdà fún fatiha tàbá dà pọ̀ yóò wá di táyé kọ̀ọ̀dù obìnrin kan tí kò sì ń bí báyìí ó ń jí lọ́wọ́lọ́wọ́ àbí máa padà jí láìpẹ́. A fẹ́ mú fún ìlú mọ̀dọ́rí àwọn obìnrin méjì tí wọ́n sì ń bí báyìí wá iṣẹ́ méjì láti iṣẹ́ alákọ̀ọ́kọ́. A lọ mú fún ìlú mọ̀dọ́rí ọkùnrin kan tí obìnrin kan tí kò sì ń bí báyìí wá ó náà ní tẹ́ ìkọ̀dù. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú al-adawatu allati tazidu fil af'ali al-mudari'iyya tó ń tọ́ka sí ènìyàn méjì alif nù àti mọ̀dé. Alif nù yìí ẹ̀wọ̀ tó ń bá iṣẹ́ ní fatiha aráàfin tó bá dé bá ni yóò fún ní fatiha náà adóráàfin tó dé bá a bá dómà agbádá náà fún fatiha tàbá dà pọ̀ yóò àdìtà ìkọ́dọ̀ ni àwọn obìnrin méjì tí wọ́n ṣe bí báyìí wọ́n ń jí lọ́wọ́lọ́wọ́ àbí wọ́n padà jí. A fẹ́ mú fún ìlú mọ̀dọ́rí àwọn obìnrin tí wọ́n pọ̀ tí wọ́n sì bí báyìí wá iṣẹ́ méjì láti iṣẹ́ alákọ̀ọ́kọ́. A lọ mú fún ìlú máàdì ọkùnrin kan tí fún ìlú mọ̀dọ́rí obìnrin kan tí kò sì bí báyìí wá ó náà ní tẹ́ ìkọ̀dù àti mọ̀dé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú al-adawatu allati tazidu fil af'ali al-mudari'iyya tó ń tọ́ka sí àwọn ọkùnrin tí wọ́n pọ̀
ló ń tọ́ka sí àwọn obìnrin tí wọ́n pọ̀ òun náà ni núùnù tí mo dé núùnù yìí ìyàwó tó bá ṣe ní sukun áàfù tó bá dé bá ní fún sukun náà pẹ̀lú áàfù tó dé bá bá dó máa gbẹ̀dà náà fún sukun bàbá dà pọ̀ yóò di taikọ́dùnà tá a yí aṣọ di yá nítorí pé yá lọ tọ́ka sáwọn obìnrin tí ó pọ̀ tí wọ́n sì ń bí báyìí bàbá dà pọ̀ yóò di yaikọ́dùnà. Yaikọ́dùnà àwọn omi tó pọ̀ tí wọ́n sì ń bí báyìí wọ́n ń jí lọ́wọ́lọ́wọ́ àbí máa padà jí inshallah bíbà láti dúró torí àsìkò nígbà tí ilé ẹ̀kọ́ mìíràn tó ń bọ̀ a tún máa bá lọ inshallah so ẹnikẹ́ni tó bá ní àfikún àbí àyọkúrò so kó kàn sí wa ìmọ̀ ní YouTube channel, Facebook page àbí ní Telegram channel so kí a lè lọ sí YouTube ká má gbàgbé láti like and subscribe in case tá a bá tún ní àwọn nǹkan míì tá a fẹ́ sọ fún àwọn tó bá subscribe tá a dẹ̀ like inshallah so subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.